kí gbogbo àwọn ará ilé lórúkọ Jésù tí ó ṣe iyebíye. Mo gbàgbọ́ wípé dáadáa la bá yín. Ayọ̀ Kristi á kún ilé yín. Àmín. Ní ọ̀sẹ̀ tó kọjá, Dáósìsì fẹ́ bẹ̀rẹ̀ ètò kan lórí ìlànà Ọlọ́run fún àṣeyọrí ètò ìgbéyàwó, ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún. Bákan náà lọ́sẹ̀ yẹn wọ́n bá wa sọ̀rọ̀ lórí ọkàn Ọlọ́run lórí àkòrí tó tóbi tá ń pè ní níní òye ìgbéyàwó. Ní òní ní agbára Ọlọ́run, ohun tí a máa yẹ̀wò ní abẹ́ àkòrí tó tóbi níní òye ìgbéyàwó òun ní ìpilẹ̀ṣẹ̀ ohun gbogbo. A fẹ́ fi yé wa bí ìgbéyàwó ṣe jẹ́ ìpilẹ̀ṣẹ̀ ohun gbogbo. Kí a tó máa tẹ̀síwájú, ọmọ Ọlọ́run méjì kan wà láàrin wa ní inú gbọ̀ngàn yìí. Àwọn ni Ọlọ́run fẹ́ lò fún wa lónìí láti jẹ́ ẹni tí a jọ máa jíròrò. Ní apá àlàáfíà mi, ọmọọba, ẹ bá mi dárúkọ yín. Èmi ni ọmọọba Lawrence Adéwálé. Ẹ káàbọ̀ sórí ètò yìí o. Ẹ káàbọ̀ sà. Ìyáàfin. Orúkọ tèmi ni Móníkà aya Awófisóyè. Ṣé dáadáa la bá yín o? Dáadáa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn tí Ọlọ́run ti yàn fún wa lónìí. Mo sì gbàgbọ́ pé gbogbo ilé tó ń ṣàìsàn, Olúwa wò wọ́n sàn. Àmín. Olúwa dá wọn padà bọ̀ sí ipò. Àmín. Láì fi àkókò ṣòfò, ìyá wa, ẹ bá wa ka ẹ̀kọ́ kíkà tòní. Ẹ̀kọ́ kíkà tòní la rí nínú ìwé Genesisi orí kejì. A ó bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkeje, a ó ka ìkẹjọ, lẹ́yìn náà a ó ka ìkẹẹ̀dógún dé ìkọkàndínlógún. Genesisi orí kejì ẹsẹ̀ ìkeje. Olúwa Ọlọ́run sì fi erùpẹ̀ ilẹ̀ mọ ènìyàn, ó sì mí ẹ̀mí ìyè sí ihò imú rẹ̀, ènìyàn sì di alààyè ọkàn. Olúwa Ọlọ́run sì gbin ọgbà kan ní ìhà ìlà oòrùn ní Édẹ́nì, níbẹ̀ ni ó sì fi ọkùnrin náà sí tí ó ti mọ. Ẹsẹ̀ ìkẹjọ nìyẹn, ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ìkọkàndínlógún báyìí. Olúwa Ọlọ́run sì mú ọkùnrin náà, ó sì fi sínú ọgbà Édẹ́nì láti máa ró àti láti máa ṣọ́. Olúwa Ọlọ́run sì fi àṣẹ fún ọkùnrin náà pé nínú gbogbo igi ọgbà ni kí ìwọ kí ó máa jẹ, ṣùgbọ́n nínú igi ìmọ̀ rere àti ìmọ̀ búburú ni ìwọ kò gbọ́dọ̀ jẹ nínú rẹ̀, nítorí pé ní ọjọ́ tí ìwọ bá jẹ nínú rẹ̀, kíkú ni ìwọ yóò kú. Olúwa Ọlọ́run sì wí pé kò dára kí ọkùnrin náà kí ó nìkan máa gbé, èmi ó ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un. Láti inú ilẹ̀ ni Olúwa Ọlọ́run sì ti dá ẹranko ìgbẹ́ gbogbo àti ẹyẹ ojú ọ̀run gbogbo, ó sì mú wọn tọ̀ Ádámù wá láti wo orúkọ tí yóò sọ wọ́n. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ kà. Nínú ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n kà yìí, ohun tó jẹ́ kókó àti èròǹgbà wa lónìí, ó ní láti ṣe àfihàn wípé ìgbéyàwó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀, èyí tí ohun gbogbo rọ̀gbọ̀kú lé lórí. Nítorí ìdí èyí, mo fẹ́ kí gbogbo wa kó mọ̀ wípé ọ̀kan lára àwọn òtítọ́ nípa ìgbéyàwó ni wípé Ọlọ́run dá sílẹ̀ gẹ́gẹ́ bí àkọ́kọ́ àti èyí tí ó ṣe pàtàkì jùlọ ní àwùjọ ènìyàn. Nígbà tí ẹbí jẹ́ ìpìlẹ̀, èyí tí àwùjọ tí ó dúró re tó gbọ́dọ̀ rọ̀gbọ̀kú lé lórí, bẹ́ẹ̀ náà ni ìgbéyàwó jẹ́ ìpìlẹ̀ tí ó gbé ẹbí ró. Kí àwọn orílẹ̀-èdè àti ìjọba, kí àwọn ìjọ, ilé ẹ̀kọ́ tàbí okòwò, ẹbí tèmi àti ti ẹ̀yin, kí ẹbí kí ó tó wà ní ìgbéyàwó ti wà, gẹ́gẹ́ bí a ti kà ní ibi tí a kà. Láti mú kí ọ̀rọ̀ yìí kó ní ìtumọ̀ sí wa, kí ohun tí Ọlọ́run sì fẹ́ kí a mọ̀ kó lè di mímọ̀ fún wa, a ní ìbéèrè bíi mẹ́rin tí yóò jẹ́ bí atọ́nà fún ìjíròrò yìí. Mo fẹ́ kí àwa tí a wà nílé ká fi ara balẹ̀. Kí a sì tó máa tẹ̀síwájú, mo mọ̀ pé ó lè máa gbé wa lọ́kàn pé a ní ìbéèrè kan tàbí méjì. Ẹ má jẹ́ ká pè, ṣùgbọ́n ẹ jẹ́ ká tẹ̀ ránṣẹ́, báyá ní WhatsApp ni o tàbí ní sẹ̀rẹ̀ message. Nọ́mbà tí ẹ máa fi ránṣẹ́ sí ni 08147194733. Olúwa ràn wá lọ́wọ́. Ìbéèrè àkọ́kọ́, máa lọ sí ọ̀dọ̀ ọmọọba. Kí ni ó túmọ̀ sí láti sọ wípé ìgbéyàwó jẹ́ ìgbékalẹ̀ ìpìlẹ̀ lórí èyí tí gbogbo
ìgbékalẹ̀ gbọ́dọ̀ rọ̀gbọ̀kú lé lórí. Ẹ ṣé atọ́kùn. Ẹ sọ̀rọ̀ sókè. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti fi yé wa nínú àyọkà tí a ti gbọ́ lónìí, a rí wípé ìgbéyàwó láàrin ọkùnrin àti obìnrin jẹ́ ohun ìpìlẹ̀, nítorí lórí rẹ̀ ni Ọlọ́run kọ́ àwùjọ wa lé. Ọkọ àti aya pẹ̀lú ọmọ tọ́lọ́run fi fún wọn jẹ́ ìdílé. Àkójọpọ̀ ìdílé méjì, mẹ́ta, mẹ́rin ló ń di ẹbí. Ẹbí pàápàá tó pọ̀ káàkiri ló ń di ìlú. Bákan náà, ọ̀pọ̀lọpọ̀ ìlú á di ìpínlẹ̀, orílẹ̀-èdè títí káàkiri àgbáyé. Eléyìí wá fi hàn wá dájú wípé kí ẹbí kí ó tó wà ní ìgbéyàwó ti wà. Ètò ìgbéyàwó sì gbọ́dọ̀ jẹ́ eléyìí tí Ọlọ́run fi lélẹ̀ wípé kí tọkọtaya kí wọ́n máa ran ara wọn lọ́wọ́. Ní ìdí èyí, ó ṣe pàtàkì tí a bá fẹ́ kí àwùjọ wa kó tòrò, ètò ìgbéyàwó ó gbọ́dọ̀ tòrò. Mo rò pé bí ọmọ bá ti yànnàná ọ̀rọ̀ náà ó yé wa, ṣùgbọ́n báyà mọ̀mọ́ wa ní àfikún kí n tó tẹ̀síwájú. Àfikún péréte tí mo ní láti fi kún náà ni wípé Ọlọ́run tí ó dá ìgbéyàwó ní àtètèkọ́ṣe, ní akọ àti ní abo, bó ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ló ṣe ṣe. Tí a bá ti yapa, tí obìnrin fẹ́ obìnrin, tí ọkùnrin fẹ́ ọkùnrin, àti kúrò ní ìlànà ti Ọlọ́run, nǹkan ò dẹ̀ lè rọgbọ bí Ọlọ́run ṣe fẹ́ kó rí. Á dára fún wa lórúkọ Jésù. Àmín. Ohun tí ọmọọba àti ìyáàfin sọ fún èmi àti ẹ̀yin tí ẹ wà ní ilé, ó ní pé láti mú ìlérí Ọlọ́run ṣẹ, ìgbéyàwó ṣe kí ni ó ṣe pàtàkì. Ọlọ́run fún rẹ̀ ó dẹ̀ ti fi yé wa bó ṣe fẹ́ ká máa ṣe. Bí Ọlọ́run ṣe fẹ́ ká ṣe la sì gbọ́dọ̀ ṣe kí nǹkan kó bá lè rí bó ṣe yẹ kó rí. Ìbéèrè kejì, ìyáàfin, gbogbo ẹ̀ka àwùjọ ènìyàn ni ó rọ̀gbọ̀kú, tàbí kí n tún sọ pé gbogbo ẹ̀ka ènìyàn ni ó gbẹ́kẹ̀lé ìgbéyàwó fún àṣeyọrí wọn, ṣé bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ ni. Ẹ bá mi tàn mọ́lẹ̀ sí. Gbogbo àwùjọ ènìyàn ló gbẹ́kẹ̀lé ìgbéyàwó fún àṣeyọrí. Ìdí ni wípé nígbà tí Ọlọ́run dá ìgbéyàwó sílẹ̀, ìfẹ́ ni Ọlọ́run fi dá ìgbéyàwó sílẹ̀. Ìfẹ́ tí Ọlọ́run ní sí ènìyàn ló fi dá ènìyàn ní àwòrán ara rẹ̀. Ìfẹ́ náà ni Ádámù rí tó ní sí Éfà tó fi sọ pé èyí ni egungun nínú egungun mi àti ẹran ara nínú ẹran ara mi. Nítorí náà àwùjọ náà nílò ìfẹ́, ìfẹ́ àfẹ́tán, ìfẹ́ àìṣẹ̀tàn tá a nílò nínú ẹbí, òun náà la nílò ní àwùjọ. Ẹ̀mí ìgbọ́ra ẹni yé, ẹ̀mí ìfaradà, ẹ̀mí ìbákẹ́gbẹ́pọ̀, ẹ̀mí ìrànlọ́wọ́. Ọlọ́run sọ pé kò dára kí ọkùnrin kó wà ní òun nìkan, pé òun ó dá olùrànlọ́wọ́ bíi tiẹ̀ fún. So ẹ̀mí ìranra ẹni lọ́wọ́ yẹn ó gbọ́dọ̀ wà ńbẹ̀. Ẹ̀mí ìfàyàrán, pé tí nǹkan bá ṣẹlẹ̀, mi ò gbọ́dọ̀ sọ pé mo sá kúrò ńbẹ̀, a gbọ́dọ̀ fàyàrán kí gbogbo ẹ̀ lè máa tẹ̀síwájú, nítorí pé rere ni Olúwa, ààbò ní ọjọ́ ìpọ́njú. Lórúkọ Jésù á dára fún wa. Àmín. Tí a bá fetí sí ohun tí ìyáàfin sọ, wọ́n jẹ́ kó di mímọ̀ fún wa wípé ìpìlẹ̀ ìdílé, ìpìlẹ̀ ohun rere gbogbo tó ṣe pàtàkì fún ọjọ́ òní, fún ọjọ́ ọ̀la àti ọjọ́ gbogbo, ó ní kí ni ó ní ìpìlẹ̀ ìgbéyàwó jẹ́. Ọmọọba. Yes. Ẹ ṣé. Ohun tí mo ní fi kún ni pé tó ṣe kókó gan. Ohun tí Ọlọ́run sọ, ó ní kò dára kọkùnrin yẹn kó dá nìkan wà. Òun gbọ́dọ̀ bá wá olùrànlọ́wọ́. Tọkọtaya jẹ́ olùrànlọ́wọ́ fún ara wọn. Gbogbo ènìyàn gbọ́dọ̀ mọ̀ yẹn. Ní ìdílé, ọkọ gbọ́dọ̀ mọ̀ pé olùrànlọ́wọ́ ni ìkejì ń jẹ́ fún òun. Tí gbogbo wa bá sì ti ríra wa pé bóyá Yorùbá ni mí, Ìgbò ni, àjọ jẹ́ olùrànlọ́wọ́ fúnra wa. Níbi iṣẹ́ ni, nínú ìjọ ni, níbikíbi tá a bá ti pàdé, ká máa ranra wa lọ́wọ́, ká sì ṣe é pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Ẹ ṣé. Èyí á mú mi lọ sí ìbéèrè tó tẹ̀lé. Màmá wa,
kí ni ìbáṣepọ̀ láàrin Kristi àti ìjọ ní í ṣe pẹ̀lú ìgbéyàwó gẹ́gẹ́ bí ohun tí ṣe ìpìlẹ̀? Ẹ jẹ́ kí báyá ká kọ́kọ́ wo ibì kan nínú Bíbélì kó lè tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn dáadáa. Ẹ jẹ́ á wo ìwé Efesu orí 5 láti ẹsẹ̀ 21 tí dé 23. Ẹ máa tẹríba fún ara yín ní ìbẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin aya, ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí fún Olúwa, nítorí pé ọkọ ní í ṣe orí aya, gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀, òun sì ni olùgbàlà ara. Nítorí náà, gẹ́gẹ́ bí ìjọ ti tẹríba fún Kristi, bẹ́ẹ̀ sì ni kí àwọn aya kí ó máa ṣe sí ọkọ wọn ní ohun gbogbo. Ẹ̀yin ọkọ, ẹ fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristi sì ti fẹ́ràn ìjọ, tí ó sì fi ara rẹ̀ fún un. Ìyáàfin, ẹ wo ẹsẹ̀ 25. Ẹ̀yin ọkọ, ẹ fẹ́ràn àwọn ara yín gẹ́gẹ́ bí Kristi sì ti fẹ́ràn ìjọ, tí ó sì fi ara rẹ̀ fún un. Kí èmi náà gẹ́gẹ́ bí agbátẹrù kí n wo ẹsẹ̀ 21 sí 22. Nítorí èyí ni ọkùnrin yóò fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, òun ó sì dàpọ̀ mọ́ aya rẹ̀, àwọn méjèèjì á sì di ara kan. Àṣírí ńlá ni èyí, ṣùgbọ́n èmi ń sọ nípa ti Kristi àti ìjọ. Kí Olúwa kí ó bùkún ọ̀rọ̀ rẹ̀. Àmín. Ní ibi tí a kà yìí, kí ni ìbáṣepọ̀ láàrin Kristi àti ìjọ ní í ṣe pẹ̀lú ìgbéyàwó gẹ́gẹ́ bí ohun ìpìlẹ̀? Ẹ ṣé atọ́kùn. Ìbáṣepọ̀ tó wà láàrin Kristi àti ìjọ pẹ̀lú ìdílé ni wípé ìfẹ́ tí Ọlọ́run fẹ́ aráyé tó fún wa ní Kristi, ìfẹ́ náà ni Jésù Kristi ní sí ìjọ Ọlọ́run, tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀, tí ó kú nítorí ìjọ rẹ̀. Kíkú tí ó kú, ó jíǹde, ó tún kọ́ àwọn ọmọ lẹ́yìn rẹ̀, ó sì sọ pé òun ò ní fi wọ́n sílẹ̀ ní àwọn nìkan. Gẹ́gẹ́ bí Ọlọ́run kò ṣe fẹ́ kí ọkùnrin kó máa dá gbé, tó fún ní obìnrin gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́, bẹ́ẹ̀ ni Jésù Kristi fi ẹ̀mí mímọ́ rẹ̀ sílẹ̀ láti ran ìjọ rẹ̀ lọ́wọ́. A wá rí wípé Jésù Kristi gígòkè tó gòkè rí ọ̀run, síbẹ̀síbẹ̀ ó ń tọ́jú ìjọ Ọlọ́run. Gbogbo ohun tí ìjọ nílò ló ń pèsè fún ìjọ. Ó ń pèsè ìjọ rẹ̀ sílẹ̀ fún ìgbàsókè, fún ìjọ ilé ológo tó ti lọ pèsè sílẹ̀ yẹn, ó ń pèsè ìjọ rẹ̀ sílẹ̀ fún. Ó ń sọ ọ́ di mímọ́ lójoojúmọ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọkọ, ó gbọ́dọ̀ ní ìfẹ́ àfẹ́tán sí aya rẹ̀ àti sí àwọn ọmọ tí Ọlọ́run bá fún wọn. Ìfẹ́ àfẹ́tán yìí ló máa mú máa pèsè ohun rere gbogbo tí ẹbí nílò. Oúnjẹ ni, ilé ni, aṣọ ni, gbogbo tí ẹbí bá nílò ni ọkọ ó gbọ́dọ̀ máa pèsè fún ìdílé rẹ̀. Ìfẹ́ àfẹ́tán ó ṣe pàtàkì láti máa bára ìbákẹ́gbẹ́ pọ̀, kájọ máa ṣe pọ̀ nínú ilé gẹ́gẹ́ bí ọ̀kan, torí pé méjì ó ti di kan náà. Lórúkọ Jésù, ẹbí wa ò ní rí dààmú. Àmín. Ní ìmọ̀ báyá ọmọ bá ní àfikún ká tó tẹ̀síwájú. Ẹ ṣé, mo ní àfikún díẹ̀. Lójú tèmi, ìgbé ayé fífi ara ẹni jì fún ẹnì kejì ó ṣe kókó láàrin ọkọ àti aya. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ìjọ gbọ́dọ̀ fi ara ẹ̀ jì fún Kristi àti fún ìtànkálẹ̀ ìhìn rere. Bí Jésù ṣe fi ara ẹ̀ sílẹ̀ tó fi ara ẹ̀ jìn láti jèrè ọkàn wa pé ká lè ní ìgbàlà, àwa náà ní láti ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀. Nígbà táwa náà ti nígbàlà, ká tún tan ìmọ́lẹ̀ ìgbàlà yẹn kiri. Láàrin tara àti ọkọ, láàrin ìtẹríba fún ara wọn ní ìbẹ̀rù Ọlọ́run. Aya gbọ́dọ̀ tẹríba fọ́kọ, ọkọ náà kó má lo ìyàwó ẹ̀ bí ẹrú, kó náà kó tẹríba fún. Ṣùgbọ́n ọkọ wa gbọ́dọ̀ fẹ́ràn ìyàwó. Tá bá wá lọ nú Bíbélì, lẹ́tà Paul sáwọn ará Kọ́ríńtì Kínní orí 13 bẹ̀rẹ̀ látẹsẹ̀ 4 títí dé 8 pálábá àkọ́kọ́, ó sọ túmọ̀ ìfẹ́ tá à ń sọ̀rọ̀ ń pẹ̀. Tá bá délé a lè lọ yẹ̀bẹ̀wò lẹ́kùnrẹ́rẹ́ irú ìfẹ́ tá à ń sọ. Kì í ṣe ìfẹ́ fall in love tí wọ́n ń ṣe lóde òní, no. Ṣùgbọ́n ìfẹ́ ti Kristi, ó ti sọ kókó irú ìwà tí a gbọ́dọ̀ máa wù sí ara wa. Ẹ ṣé, mo dúpẹ́. Ẹ ṣé. Olúwa máa bùkún yín. Àmín. Kí
n tó tẹ̀síwájú mo fẹ́ fi ohun méjì kún. Ẹ rí pé nígbà tí a bẹ̀rẹ̀ sí ka ibi kíkà wa ó fi ìdí ohun kan múlẹ̀. Nǹkan yẹn ni mo fẹ́ ká dìmú. Kí ni nǹkan tó wí? Ó ní ẹ máa tẹríba fún ara yín ní ìbẹ̀rù Ọlọ́run. Ìyẹn ni pé ọkọ ò gbọdọ̀ rí rẹ̀ bí ọ̀gá yányán nínú ilé tí ò ní ran aya lọ́wọ́. Bí Kristi ṣe ń ràn wá lọ́wọ́ tó ń sọ wájú tó ń rà wá padà, bẹ́ẹ̀ náà lọ́kọ gbọ́dọ̀ jẹ́ sí ìyàwó, bẹ́ẹ̀ náà ni ìyàwó gbọ́dọ̀ jẹ́ sí ọkọ. Ìfara-ẹni-jì ó gbọ́dọ̀ wà láàrin àwọn méjèèjì. Kristi fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún ìjọ, ọkọ náà gbọ́dọ̀ ṣetán láti ṣe kíni? Láti fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún aya. Nígbà tí a bá lè fi ẹ̀mí wa lélẹ̀ fún ara wa, la tó máa rí ara wa lọ́kàn, ohun tí ìgbéyàwó gangan fẹ́ kárí. Mo gbàgbọ́ wípé ilé kọ̀ọ̀kan Olúwa ṣe wá lọ́kàn. Àmín. Ọmọba, àtakò kárí ayé tí olùfisùn ń ṣe sí ìgbéyàwó jẹ́ àtakò sí àwùjọ lápapọ̀. Ṣé bẹ́ẹ̀ lórí? Ẹ ṣé olótù. Ṣé bẹ́ẹ̀ lórí? Bẹ́ẹ̀ lórí o. Tó bá wá rí bẹ́ẹ̀ tàn mọ́lẹ̀ sí. Ẹ jẹ́ ká lọ sínú Sáàmù orí 11 ẹsẹ̀ 3 tó kà báyìí pé bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe. Ìgbéyàwó ni àkọ́kọ́, òun ni ìpìlẹ̀ tí a máa mọ gbogbo oríṣiríṣi téèyàn bá fẹ́ dà láyé àti nínú ayé tá a wà, gẹ́gẹ́ bóyá níbi iṣẹ́ ni, nínú ìjọ ni, níbikíbi. Tí ètò ìgbéyàwó tí Ọlọ́run ṣe yìí, ó ní láàrin ọkùnrin àti obìnrin ni. Ó sì ní ìpilẹ̀ṣẹ̀ ohun gbogbo tó jẹ́ òpómúléró fún àlàáfíà àti ìdàgbàsókè fún àwùjọ. Ṣùgbọ́n ìgbéyàwó tó bá ti yàtọ̀ sí eléyìí, bí irú eléyìí tá à ń rí lọ́pọ̀lọpọ̀ ìgbà ní àwọn ìlú aláwọ̀ funfun lọ́hùn, láàrin ọkùnrin àtọkùnrin, obìnrin àtobìnrin, ọkùnrin àti ewúrẹ́, obìnrin àti olóńgbò àtajá, ìyẹn ti lòdì sí ìfẹ́ Ọlọ́run. N tó bá dẹ̀ ti lòdì sí ìfẹ́ Ọlọ́run kò lè mú àlàáfíà lọ́wọ́, kò sì ní sí ìdàgbàsókè tínú Ọlọ́run dùn sí ńbẹ̀. Ìyáàfin, ǹjẹ́ ní nǹkan kan láti fi kún ọ̀rọ̀ yìí? Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ kí n. Èròǹgbà Ọlọ́run fún ìgbéyàwó ni láti ní àwọn ọmọ bí ọkàn Ọlọ́run, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe kọ sínú ìwé Málákì orí 2 ẹsẹ̀ 15 pé kí òun kí ó bá lè rí irú ọmọ bíi ti Ọlọ́run. Tí a kò bá ní ìgbékalẹ̀ tó dára nínú ẹbí, tí ọmọ ń kọ́ ẹ̀kọ́ dáradára, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀kọ́ ti ọ̀rọ̀ Ọlọ́run, ọmọ ò lè dàgbà ní ìbẹ̀rù Ọlọ́run. Ọmọ tí ò bá dẹ̀ ti ní ìbẹ̀rù Ọlọ́run, ó máa hùwà pálapàla, ó máa ṣe tó wù ní. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwùjọ yóò rí, bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè yóò rí, bẹ́ẹ̀ ni àgbáyé yóò rí. Nítorí náà a gbọ́dọ̀ jẹ́ kí ìdílé kí ó dúró dáadáa. Tí ìdílé bá ti dúró dáadáa, àwọn ọmọ ọbẹ̀ á dúró dáadáa, ìjọ, orílẹ̀-èdè gbogbo á dúró dáadáa. Lórúkọ Jésù á dára fún wa. Ẹ wá fẹ́ sọ fún mi pé ohun tó ń ṣẹlẹ̀ lágbàáyé lákòókò yìí báyìí ǹjẹ́ ó ní í ṣe pẹ̀lú ìgbéyàwó? Ọmọba. Bẹ́ẹ̀ ni, ó ní í ṣe. Wọ́n ní èèyàn ò lè gbẹ́ àgbàdo kó kéré iṣu. Níwọ̀n ìgbà tó jẹ́ wípé ìdílé tí ò fi ti Ọlọ́run ṣe, tọkọ lọ ìlà oòrùn, ìyàwó gba ìwọ̀ oòrùn lọ, àwọn ọmọ náà forí lé gúúsù, kò lè dúró. Ṣùgbọ́n eléyìí tó bá dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run bó ṣe bí Bíbélì ṣe là á lélẹ̀, tí a sì fi ìfẹ́ àìṣẹ̀tàn bára lò, ó di dandan kí ọmọ tó máa jáde láti irú ìdílé yẹn kó jẹ́ ọmọ rere tí yóò mú ìmọ̀ àti ètò Ọlọ́run tí ó fi mú wá sí ìmúṣẹ. Ohun tí ẹ̀ ń sọ fún wa, tí a bá wo ìwé Efesu tá a kà, ó ní àṣírí ńlá ní èyí. Àṣírí ńlá ní èyí. Ẹni tí ó bá mọ àṣírí yẹn mọ̀ pé tó ń bá tẹ̀lé ipa Ọlọ́run nípa ètò ìgbéyàwó, ó di dandan kọjọ́ ọ̀la ń kó dáa. Ó di dandan kí ìlérí Ọlọ́run kó wá sí ìmúṣẹ. Ẹni tí ò bá tẹ̀lé náà, ìlérí Ọlọ́run ní ṣe kíni, kò ní wá sí ìmúṣẹ. Ìlérí Ọlọ́run á wá sí ìmúṣẹ nínú ilé wa. Àmín.
ìlérí Ọlọ́run á wá sí ìmúṣẹ nínú ilé wa. Àmín. Kí n tó tún fi wá ní ìbéèrè kan, ohun kan ni màá fẹ́ sọ ní pé ìgbéyàwó jẹ́ ohun ìpìnlẹ̀ nítorí lórí rẹ̀ ni Ọlọ́run kó àwùjọ lé lórí. Ìgbéyàwó bẹ̀rẹ̀ láàrin ọkọ àti aya tó mọkàn Ọlọ́run. Wọ́n bí ọmọ nínú ìbẹ̀rù Ọlọ́run, wọ́n tọ́ nínú ìbẹ̀rù Ọlọ́run. Torí pé Bíbélì gan fi yé wa pé nígbà tí Ọlọ́run mú Ádámù àti Éfà wá papọ̀ nínú ọgbà, ó fi yé wa pé ìgbéyàwó ni kíni, ó ní òpó múléró fún ìdàgbàsókè ìbáṣepọ̀ bí àwọn méjèèjì ṣe máa ṣe kíni, wọ́n ṣe máa dàgbà ní ọ̀nà tí Ọlọ́run ń fẹ́. Nípa ìwòye ìgbéyàwó ni a ń ṣe ojúṣe ẹnìkọ̀ọ̀kan sí ẹnìkejì. Nípa bẹ́ẹ̀ ló tún fi di mímọ̀ fún wa ohun tó yẹ kọ́kọ́ kó ṣe, káya kó ṣe, kọ́mọ kó ṣe, ọ̀nà tó yẹ káwọn méjèèjì gbà kí ọjọ́ ọ̀la àwọn ọmọ yẹn kó lè ṣe kíni, kó lè rí bí Ọlọ́run ti fẹ́. Ilé wa á rí bí Ọlọ́run ti fẹ́. Ìlérí Ọlọ́run fún ayé wa á fẹsẹ̀ múlẹ̀. Àmín. Ìgbéyàwó wa á fi ògo fún Ọlọ́run. Àmín. Kí n tó fún wa ní ohun tí mo fẹ́ kí gbogbo aká ronú lé lórí, màá fẹ́ béèrè lọ́wọ́ ọmọọba àti ìyáàfin, kí gangan lẹ fẹ́ kí àwọn ará ilé, kí lẹ fẹ́ kí wọ́n rí dìmú lórí ohun tí a ti sọ yìí? Ẹ ṣé atọ́kùn. Ní tí mo fẹ́ kí ará ilé rí dìmú ni wípé Ọlọ́run ni ó gbé ìgbéyàwó kalẹ̀. Ẹnikẹ́ni kò lè ṣe àṣeyọrí nínú ìgbéyàwó láì kò tẹ̀lé ìlànà ti Ọlọ́run. Gbogbo wa là ń gbé fóònù oríṣiríṣi kiri. Wọ́n máa ń kọ ìwé sínú ẹ̀ tá à ń pè ní, tó léèbó máa ń pè ní manual. Tó o bá kà tó o mọ bó o ṣe máa lò ó lè rí fóònù yẹn lò dáadáa. Nítorí náà Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run ó ní manual wa tí Ọlọ́run gbé kalẹ̀ fún ìgbéyàwó. Ẹ jẹ́ ká tẹ̀lé ìlànà náà kí ìgbéyàwó wa kó lè rí bí Ọlọ́run ṣe fẹ́ kó rí. Á dára fún wa. Ẹ ṣé ìyá wa. Ọmọọba, kí lẹ̀yin náà fẹ́ kí àwọn ará ilé, kí lẹ fẹ́ kí wọ́n dìmú? Bíbélì wípé bí ìpìlẹ̀ bá bàjẹ́, kí ni olódodo yóò ṣe? Ìgbé ayé ìwà mímọ́ àti òdodo pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run nínú ìgbéyàwó ni ó lè mú àlàáfíà àti ìdàgbàsókè dé bá àwùjọ wa. Ẹ̀yin ará ilé, ohun tí mo fẹ́ ká mọ̀ ní pé ìgbéyàwó òun ni ìpilẹ̀ṣẹ̀ ohun gbogbo. À ń sọ̀rọ̀ nípa ìgbéyàwó tó wà nípa ìṣẹ̀tàn, ìgbéyàwó tó wà nípa ìfẹ́ra ẹni, ìgbéyàwó tó wà nípa gbígbẹ́kẹ̀ àti níní ìgbẹ́kẹ̀lé nínú ara ẹni, ìgbéyàwó tó wà nínú fífi ara ẹni jìn, ìgbéyàwó tó wà nínú fífi ìmọ̀ ṣọ̀kan, ìgbéyàwó tó wà nínú ìfaradà fún ọmọnìkejì, ìgbéyàwó tó wà nínú ìbọ̀wọ̀ fún ara ẹni Bíbélì ti kọ sílẹ̀. Nítorí ìdí èyí mo fẹ́ kí gbogbo wa ká mú ẹsẹ̀ ìdáníká ronú lé lórí pẹ̀lú ọ̀gọ̀rọ̀ ènìyàn tí ó ṣe aláìlóye nípa ìgbéyàwó lónìí. Ǹjẹ́ ó yẹ kó yà wá lẹ́nu wípé gbogbo àwùjọ doríkodò bí? Nítorí náà mo rọ gbogbo àwọn ọ̀dọ́ wa lóde òní láti ní ìmọ̀ tó jinlẹ̀ nípa ìgbéyàwó wọn tó wọ inú ìgbéyàwó lọ. Ìgbéyàwó kìí ṣe pé búrẹ́dì mo rí lórí igbá mo rà á, kìí ṣe ẹ̀kọ́ àtọ̀lẹ̀ ipò wù mí jẹ. Ìgbéyàwó tí ènìyàn bá ti sí níbi ìgbéyàwó, ìlérí Ọlọ́run àti ìlànà Ọlọ́run fún ayé ènìyàn kò lè wá sí ìmúṣẹ. Ẹni tó bá fẹ́ ṣe àṣeyọrí nínú ohun gbogbo, ó gbọ́dọ̀ tẹ̀lé ìlànà Ọlọ́run nípa ìgbéyàwó. Kìí ṣe ọkùnrin sí ọkùnrin tàbí obìnrin sí obìnrin tàbí ènìyàn sí ẹranko, ṣùgbọ́n ọkùnrin kan, obìnrin kan. Ọlọ́run Elédùmarè á bá wa tò ilé wa. Àmín. Ilé wa rójú. Àmín. Ilé wa ráàyè. Àmín. Mo dẹ̀ gbàgbọ́ wípé ọwọ́ Ọlọ́run tí ń ṣe ọwọ́ ọ̀tún agbára gbogbo ilé tí àìsàn mú nítorí àìtẹ̀lé ìlànà Ọlọ́run nípa ìgbéyàwó, Olúwa wò wọ́n sàn. Àmín. Olúwa dá wọn padà bọ̀ sípò. Àmín. Kí a tó máa lọ, mo fẹ́ ká mú ẹsẹ̀ kan dání tí gbogbo wa ká máa yiri rẹ̀ wò ní ọkàn wa. Òun la máa pè ní bí ẹsẹ̀ àkọ́sórí wa. Ká kọ sí ọkàn, ká jẹ́ kó máa darí ayé wa. Ọmọba. Ìwé Efesu. Ìwé Efesu
orí karùn-ún orí karùn-ún ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n ó kà báyìí pé ó kà báyìí pé nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ òun ó sì dàpọ̀ mọ́ aya rẹ̀ àwọn méjèèjì á sì di ara kan. Ọ̀rọ̀ Ọlọ́run lélẹ̀ ní ilé kọ̀ọ̀kan k'Olúwa kó mí sí. Àmín. Ní ẹbí kọ̀ọ̀kan k'Olúwa kó mí sí. Àmín. Ìgbé ayé tí a ń gbàdúrà ni ìgbé ayé tó fi ògo fún Ọlọ́run. Ìgbé ayé tó fi ẹwà àti ìlànà Ọlọ́run hàn la fẹ́ máa rí nínú ayé àwọn ọmọ wa. Bàbá lórúkọ Jésù jẹ́ kó rí bẹ́ẹ̀. Àmín. Gbogbo ilé tí ayọ̀ Kristi ti fi sílẹ̀ tẹ́lẹ̀ ní wákàtí ọ̀wọ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí, ayọ̀ Kristi kó padà wọ̀ ní. Àmín. Ayọ̀ Kristi kó bẹ̀rẹ̀ sí farahàn níbẹ̀. Àmín. Láti wákàtí ọ̀wọ̀ ẹ lọ, ariwo ayọ̀ àti ìgbàlà kó gba ìdílé kọ̀ọ̀kan kan. Àmín. Bẹ́ẹ̀ ló máa rí. Àmín. Ó ti rí bẹ́ẹ̀. Àmín. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Dáósìsì Ifẹ̀ ni ó gbé ètò ìkalẹ̀. Èmi tí ó jẹ́ agbátẹrù náà ni Venerable Olúwagbénga Orímógùnjẹ́. Ìyáàfin wa Móníkà aya Awófisóyè. Ọmọọba Lawrence Adéwálé. A kí gbogbo yín, oore ọ̀fẹ́ Kristi a máa bá yín gbé o. Àmín.